tí o bá fẹ́ mọ̀ bóyá inú ilé tó ń gbé bóyá ó ti gbàbọ̀dè sí ọ, ohun tó lè ṣe lélẹ̀. Àṣírí ìràwọ̀ tó rẹ o àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀. Tí o bá fẹ́ mọ̀ bóyá ọ́fíìsì ẹ yẹn bóyá ó ti gbàbọ̀dè sí ọ, ohun tó lè ṣe fún ara rẹ lélẹ̀ láì pe ẹnikẹ́ni tó sì mọ̀. I'm telling you, this is 100% assurance. Tí o bá fẹ́ mọ̀ bóyá inú ilé tó ṣẹ̀ṣẹ̀ rẹ́ǹtì yẹn àbí apartment tó ṣẹ̀ṣẹ̀ rẹ́ǹtì yẹn bóyá ó ti gbàbọ̀dè, ohun tó lè ṣe rèé. Tí o bá fẹ́ mọ̀ bóyá àwọn ẹ̀mí òkùnkùn bóyá wọ́n bẹ́ gbénú ilé yẹn, ohun tó lè ṣe rèé tó fi mọ̀ pé inú ilé tó wà yìí ó ti di pálàsì àwọn ẹ̀mí òkùnkùn. Wà á lè tètè mọ ohun tó lè ṣe láti ṣe kíni, láti lé wọn jáde. Torí ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé inú ilé pẹ̀lú ẹ̀mí òkùnkùn, ó sì ń complain pé nǹkan wà òkè. Báwo ló ṣe fẹ́ wà òkè? Bí o bá ń gbénu ilé tó ti wà demonic, kó o gbé 500 million wọ́bẹ̀, o ò ní mọ ohun tó máa fowó yẹn ṣe. Tó o bá ń gbénu ilé tó ti wà demonic, àwọn inú ilé tó jẹ́ pé àwọn ẹ̀mí òkùnkùn ló ń dominate, tó bá ń gbénu ibẹ̀, kò sóhun tí ẹni tó bá ń gbénu ibẹ̀ fẹ́ ṣe tó fẹ́ ṣàṣeyọrí. Wo lọ ṣe eléyìí kó lè fi mọ̀ bóyá inú ilé tó ń gbé bóyá ó wà safe àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ lọ wá àgbọn àwámárìdí làwa máa ń pè in a spiritual aspect. Ẹ lọ wá àgbọn tí mo mú dání. Tẹ́ ẹ bá ti wá àgbọn yìí, tó bá ti wá di ọwọ́ alẹ́, ẹ wá ra mú àgbọn yìí, kẹ́ rọra ṣá níbi orí báyìí, níbi káàpù yìí, kẹ́ ṣá níbi orí káàpù yìí. Tẹ́ bá ti ṣá, ẹ wá bu omi ẹ̀. Tẹ́ bá ti bu omi ẹ̀, ẹ fi ṣan ojú yín, kẹ́ ṣàdúrà pé mo fẹ́ rí àṣírí ohun tó ń bẹ nínú ilé tí mo wà yìí, bóyá ó ti gbàbọ̀dè àbí kò ti gbàbọ̀dè. Kẹ́ wá mú káàpù orí àgbọn yẹn, kẹ́ ṣí kúrò. Kẹ́ wá lọ gbé àgbọn yẹn, kẹ́ wá lọ gbé sí kọ́nà kan. Kí káàpù yẹn máa ti ṣí kúrò, inú àgbọn yẹn máa rí, a lọ gbé sí kọ́nà kan. Ẹ fi ilẹ̀ fún ọjọ́ 3. Ohun tó bá rí ń bẹ̀ lẹ́yìn ọjọ́ 3 sọ fún ẹ bóyá inú ilé yẹn ó ti gbàbọ̀dè àbí bẹ́ẹ̀ kọ́. Lẹ́yìn ọjọ́ 3 tó bá rí wípé àgbọn yẹn inú ẹ̀ funfun, ó mì wípé inú ilé tó wà yẹn kò gbàbọ̀dè. Ṣùgbọ́n tó bá wá rí wípé lẹ́yìn ọjọ́ 3 ó wó inú àgbọn yẹn, ó wá rí pé ó dàbí pé ẹ bàjẹ́ kù ọjọ́ 3 dé inú ẹ bàjẹ́, ó dàbí ẹni pé ṣe mọ̀ bí nǹkan bá bàjẹ́ tó bá wà nínú ẹ, ó mì pé inú ilé yẹn ó ti gbàbọ̀dè. Tó bá jẹ́ pé inú ilé yẹn ti gbàbọ̀dè, ẹ pe nọ́mbà mi, màá sọ ohun tó máa ṣe fún ẹ láti fi fọ̀. Màá sì sọ ohun tá a ṣe láti fi ṣe kíni, láti fi overcome. Wo kò dá kéèyàn máa. Nọ́mbà mi ò yípo padà, 08054353629. Ẹ pè kẹ́ WhatsApp ẹ. Bọ́dọ̀ pàtàkì kó lórí ìràwọ̀ àfọ̀tútù. Wo àṣírí ìràwọ̀ mystery of star. Ẹ follow wa lórí gbogbo social media handles.